àwa máa ń forí balẹ̀ fọ́gá tiwa ni òhò àwa máa ń forí balẹ̀ fọ́gá tiwa ni ẹ̀yin lẹ́mọ̀ bọ́gá yín ọ̀bájọ́ yín lójú ẹ̀yin lẹ́mọ̀ bọ́gá yín ọ̀bájọ́ yín lójú òhò àwa máa ń forí balẹ̀ fọ́gá tiwa ni ẹ̀mùsí o àwa máa ń forí balẹ̀ fọ́gá tiwa ni Àyìndé àwa máa ń forí balẹ̀ fọ́gá tiwa ni ẹ̀yin lẹ́mọ̀ bọ́gá yín ọ̀bájọ́ yín lójú ẹ̀yin lẹ́mọ̀ bọ́gá yín ọ̀bájọ́ yín lójú o àwa máa ń forí balẹ̀ fọ́gá tiwa ni. Musiliu o Àyìndé Adéṣẹ́rí bàbá mi Akínsànyà àkọ́kọ́ olúọmọ tí gbogbo Òṣòdì ni mò ń ké sí o ayédáadé o ayédáadé tí gbogbo Òṣòdì náà ní tírẹ́sọ̀rà fún gbogbo union pátápátá nílé lóko lọ́jà nílùú àti lẹ́yìn odi ìjọba òkè o ìjọba òkè mórí bàbá mi ọmọ Jagaban Bọ́lá Ahmed Tinubu owó bàbá èjì rẹ̀ ará ìsokùn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ AMC bàbá mi ni èèyàn Kókó Zaria o èèyàn Mustapha Zego ni mo ké sí ó ṣe bí bàbá mi ni Àyìndé Adé mẹ́bẹ́ ní lọ́jọ́ bí rẹ̀ ó mọ̀ kú ọdún kórìjẹ́ kó gbó kórìjẹ́ kó jọ́ wàá gbó bí àgbàkan eléyìí tí ń bẹ nífẹ̀ẹ́ ọ̀ni ó gbó títí ó fọmọ owó sóńdé ọ̀run òwú yọ títí òwú dọ́kínní bá mi Àyìndé Musiliu o kò sí bọ́ ṣe lè pẹ́ láyé tó mo lọ ní tanamọ sáré àwọn ọmọ tó bí kó tó dipò lọ ìláyà aláwọ̀ àbí kò ní jẹ́ kó sankú mọ́ wa lójú ayédáadé o mo lọ́lọ́ ọdún láàárọ̀ orógbó ọdọọdún láàárọ̀ haúsá ọdọọdún láàárọ̀ mòbí lórí àtẹ Àyìndé Adé mo nìkan pẹ́ o bàbá mi àwa sọdún eléyìí náà ọṣẹ tẹ̀mí ìtòwó tọmọ tàkútà irun tí máa ń pariwo ẹ̀ lọ́dà ayédáadé wọ́n ní mo fẹ́ bọ́ délé bàbá ẹ̀yìn ọmọ pé ọmọ Àwórì ní ọmọ olóyè mi ó sì yá wọn iye rẹ̀ ẹ̀yin lọ́mọ ọlọ́kọ̀ tó nìṣẹ́rí ọmọ ọlọ́fin àjàyè lọ́gùgù sí Àyìndé Adé o ọmọ wájú ọlọ́kọ̀ ní Ìṣòwò ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ àṣejìgbàlà lẹ̀kẹ̀ ilé ọmọ ará ọlọ́kọ̀ tó pọn yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ lójú omi àárí o ẹ̀yin lọ́mọ káfàjà wa ká tún dọ̀bùn káwá fòdèdèdè owó gbàkọ̀ délé èsẹ̀rí ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ arúgbó lèrè ìsàlẹ̀ yín ńlẹ̀ ọmọ àrí ọ̀nà kakanfò àkọ́kọ́ gbójú ọdẹ apá irin jìgìjìgì oògùn Àyìndé o àrọ̀nìrógún mọ́tìdì ẹ̀yin lọ́mọ aládé jìnwìnjìnwìn ilẹ̀kẹ̀ ẹ̀yin lọ́mọ egúngún létí wọjà délé èsẹ̀rí tí ń fi wájú gbọ́ta nínú ilé bàbá ẹ̀yìn Àyìndé Adé Adésànyà o Akínsànyà o ẹ̀yin lọ́mọ Ògúnfúnmi nire nílé bàbá ẹ̀yìn ẹ̀yin lọ́mọ yágbóyàjù ọkùnrin ogun ẹ̀yin lọ́mọ àwèrègèdè ẹ̀yáyé àárí o ẹ̀yin lọ́mọ ojú dínà ìbí ẹ̀yin lọ́mọ amọ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀yà lálẹ́ ẹlẹ̀ àárí o Àyìndé Adé bàbá mi ni ó mọ́ra lóṣù ó mọ́ra lówó délé kí ni dọ́kọ̀ lóṣù èmi ní dọ́kọ̀ lówó délé àṣẹ orí àkẹsàn ní dọ́kọ̀ káàkiri etí jẹ́ná tó fi jẹ́ pé orí àkẹsàn ní máa dọ́kọ̀ káàkiri wọ́n gbowó ọkọ̀ lóṣù ẹni gbowó ọkọ̀ làkẹsàn èèyàn tó bá gbowó ọkọ̀ làkẹsàn ní bàbá wọn gbowó ọkọ̀ lọ́rùn ni ọmọ pé àkẹsàn lérí ọmọ agbẹ́ bí òmùwẹ̀ mo gbìn gbàjọ òjò ayé olóòjẹ ogbó ó jọ pé mo lọ́jà nílé ìṣẹ̀rì ni wọ́n gbómi lójú wọ́n gbá mi létí ọ̀tún mo wòge mo rí gbalẹ̀ àárí o Àyìndé Adé Musiliu tèmi bàbá mi olú ọmọ ọ̀gá wa o
ẹkùn ọkọ Bọ́lá Ahmed Tinubu mo ló nírin gbé sọnù ló ṣe bí ọmọ lẹ́ni lọ́jọ́ bìrì ọmọ kú ọdún bàbá mi Àyìndé ọ̀fọ̀ pawú ọ̀fẹ́rìgì jòbí ayé ò ní rí ọmú láéláé Àyìndé ò máa pé gbìrì àyíta báyé bá máta Olódùmarè ò ní jẹ́ káyé rí ọmú láéláé báàmù ẹ̀mú sí o mo fẹ́ iṣẹ́ lọ pàmòsà mọ́dún tọ́ba níta ní kọ́rí ewì látẹ̀ẹ̀kan mẹ́bẹ́ mi ló kó tó akẹ́wì tí wọ́n ń wí èmi ló kó tó akẹ́wì tí wọ́n ń sọ bá mi Àyìndé o mo lọ́mọ sàmọ́dún o.